ọlọ́mọ sọ̀ka àwọn ọba kéèké kan bẹ tí mo yẹ débi kan ẹ bá dé wọn ó jòkó tẹ́lẹ̀ èmi máa wò wọ́n ni pé ntí ó lè yí dìde yọ padà lè yí dìde. Yakumullah. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí ogun ìlú ìfẹ̀tà lọ́lọ́run káàkiri àgbáyé fún ata fún ìtẹ́síwò ní fọ́ èyí tẹ́sí gbọ́ òní di láṣẹ Olódùmarè láṣẹ lọ́wọ́ Fá. Fàrúkù Aládò tó lé ẹ̀yìn àfáàn bàbá ọba òṣùwọ̀n rẹ ti kún. Mo ṣe fídíò kan fọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n inú mi wá dùn nígbà tí mo rí kan lára yín Jackmal, Ọlọ́run sì ṣeun àtiwọ́ àti Jackmal ibì kan náà lẹ ti kéwú. Bàbá Amẹ́ríkàsì làáfà gbogbo yín. Ibi tí wọ́n ti wá ké tí ẹ tó ti rí pé àfáà ní bàbá ọba ibẹ̀ náà Jackmal ti lọ ké tí ẹ wá ní ìsìn tó ní Fàrúkù lọ́mọ mú ààyè rẹ lọ́mọ mú sítì rẹ kalẹ̀ nínú náà àwọn mùsùlùmí. Ó ní wọ́n ní sítì rẹ báyìí special sítì ẹ lọ́ọ́ mú kalẹ̀ nínú náà. In play video Jackmal yẹn ẹ gbọ́ bí tó ti sọ but gẹ́gẹ́ bí tèmi sọ ni pé nílùú Saudi àfẹ́sì bàbá ọba, ní Iran àfẹ́sì bàbá ọba, Turkey àfẹ́sì bàbá ọba, ní Ìlọrin tó ti wá àfẹ́sì bàbá ọba tí àwọn bàbá wa níbi tí wọ́n ti wá tayì fún yín fún owó ayẹyẹ yẹn kúrò yín pé bàbá yẹn wá tayì fún ẹ ó wá ríra rẹ tán ó wá lọ lù yín ó wá gbẹnu rẹ jẹun pa bí ẹni tán wọ́n kún wèrè wá ní àfáàn bàbá ọba. Jackmal lu ọkọ rẹ wá gbọ́ tí Jackmal lu wí ẹ mọ bá mi ká lọ jàre. Kí ọba ìlú kọ́ wá jókòó lẹ̀ kí àfáà ńlá ó máa bọ̀ wá kọ́ máa wá dìde láti wẹ́lkọ̀mù àfáà kìí ṣe wájìbí. kì í sọ̀rọ̀ yà kò pọn dandan. ọ̀rọ̀ yàgò ni kí ọba ó dìde fáàfáà tí máa ń bọ̀ wá. kò pọn dandan bẹ́ẹ̀. ṣé ń gbọ́ báyẹn bàbá wa kábíyèsí Rasheed Ládọjà kò kì í ṣe dandan ẹ̀yin bàbá lẹ jẹ́ fún everybody bàbá lẹ jẹ́ fún everybody kì í ṣe dandan kí àáfàá ìbáàjẹ́ Muhammadu ló ń bọ̀ kì í ṣe dandan kí ẹ̀dìdẹ́ fún everybody wọn. Oníkíni ni wọ́n tí wọ́n jẹ́ láti gbà dìde yín ìdìde tẹ́ ẹ wá dìde òun ẹ wá bùkù tó kó bá yín. So ó làáfàá wọ́n jọ kéwì kan náà ni o wèrè tó sọ wípé àwọn bàbá ọba àti èyí tó sọ̀rọ̀ yìí wọ́n jọ kéwì kan náà ni o ó ló sọ fún yín bàbá wa Ládọjà ẹ̀yin gbọ́ wájú. Àwọn ọba ilẹ̀ Yorùbá yìí wọ́n pàtàkì Adéyẹ wọ́n sì pàtàkì ipò ìjọba ni wọ́n yìí fẹ́ fi dìde fún ẹnìkan. Bá àfáà bá ń bọ̀ wá bó ṣe lè wò ká àfáà àwọn tó ti bá ń bọ̀ tó bá jòkó tí ọba dìde àfáà àwọn ọ̀gbọ́dọ̀ ṣe wá sí bú ọba kò gbọ́dọ̀ challenge ẹ̀ tó bá challenge ọ̀ challenge ọ̀kan nú ọlá Ọlọ́run. Allahu Akbar. Ọ̀gbọ́. Hayyakumullah. Àmọ́ tí ọba bá wíṣì fún rẹ̀ láti wí pé mo fẹ́ dìde láti kí àfáà yìí kí n sàpẹ́lẹ̀ ẹ̀ ọ̀dà púpọ̀. Torí pé méjì báwọn bọ́ba ọba dìde káàfọ́ ọmọ wọlé ẹ̀bọ̀ jẹ́jẹ́ gbogbo àwọn tó bá dìde wọ́n pọ́n alẹ́ kọ́ fara mọ́ ọgbọ́dọ̀ rúlẹ̀mí wípé kí ọ dìde ọba ló dìde fún ọ ọba irú wẹ́lẹ́mí ẹ̀ ọwọ́ ààyè kan nù ná tọwọ́. Ṣé ẹgbọ́n tó sọ ó ní tí ó bá wọ pátì kan tó bá wà ń bẹ̀ ẹ̀tọ́ ọba ò dìde kí ọ tẹgbọ́n ẹ̀tọ́ ọba ò dìde kí ọ ókè ìgbà tó bá ò dìde kí ọ ẹ̀tọ́ tí ẹ dídá kí ọba ń ókè káàkiri pé wọ́n náà kéwù rẹ̀ wá rúbọ̀ lọ́jú ó wá lọ kí ọba ó wá lọ bẹ̀rẹ̀ sí wá sí ó sọ pé tẹ́wàá fi lè rú lẹ́mí ẹ tẹ́wàá fi lè ṣe kúrúkúrú lẹ́mí ẹ pé ọba yóò dìde kí ọ ó wá sí bu Fàrúkù gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sí bu pé ó wá sí kẹ́yìn bàbá ọba yìí wọ́n ní kó lọ́mọ wá àyèrẹ́lẹ̀ nù ná ọmọ kéwù yín ló sọ ẹ̀ẹ́dẹ́jọ kéwù bì kan náà ló sọ ó dé ọba àyèrẹ́lẹ̀ nù ná sọ yẹn kó sọ́nu fídíò yẹn tí a rí fídíò yẹn bá tún play ẹ bá tún àníyàn play tó sọ pé Fàrúkù ó sọ lẹ́nu ẹ̀ tó rún gbà yẹn ẹnu ẹ̀ tó rún bí sálángàun ó sọ lẹ́nu ẹ̀ pé táwọn bá wọ pátì àwọn ọba kan wà wọ́n jókòó rẹ̀ gẹ̀jì. ọlọ́mọ sọ̀ka àwọn ọba kéèké kan bẹ tí mo yẹ débi kan ẹ bá dé wọn ó jòkó tẹ́lẹ̀ èmi máa wò wọ́n ni pé ntí ó lè yí dìde yọ padà lè yí dìde. Yakumullah. Àwọn ọba tí ò tó kankan ọba ló ń sọ lẹ́nu ẹ̀ pé àwọn ọba kan tí ò tiẹ̀ tó kankan àwọn ọba kéèké kan wọ́n jókòó rẹ̀ gẹ̀jì wọn ò ní sàpẹ́lẹ̀ ẹ̀yìn àfà ó làáfẹ́ ẹgbẹ́ sọ fún yẹn pé èyíkéyìí ọba tí ẹ pé lórí búkú ní ìfún ẹjàn
níjọ́ tó lọ sí ọ̀dọ̀ Emir Ìlọrin ṣebí Rẹ́gẹ̀jì ló jókòó òṣìṣẹ́ pé torí pé Emir Ìlọrin jókòó Rẹ́gẹ̀jì kó wá mọ́ bẹ̀rẹ̀ kí àti pé Emir Ìlọrin jókòó Rẹ́gẹ̀jì kó wá nawọ́ sí látọ̀kan ní tẹ̀lé ṣe fún Emir yín Ìlọrin ẹ àmọ́ fi lu àwọn ọba wa nílẹ̀ Yorùbá ń bì àwọn àbá wa náà àwọn náà fura wọn sípò àpẹẹlẹ táfìlẹ sípò àpẹẹlẹ ni wọ́n ṣe lè dìde fàáfà torí pé bàbá Ládọjà wá dìde fún ló wá mú ẹnu rún ló wá fi sọ pé bàbá wa Ládọjà wọ́n pọ́n mi lé àwọn tí ká mọ̀ pé àfàmù bàbá ọba yàtọ̀ sáwọn ọba kan tí ò ti ẹ̀tọ́ nǹkan kan lẹ́nu tí àwọn ọba kan lọ́ba kékeré tí ò tó kankan tẹ́lẹ̀ ọba tí wọ́n àjókòó Rẹ́gẹ̀jì bí bá bẹ́ẹ̀ sí mọ́júkòó Rẹ́gẹ̀jì Fàrúkù Aládò bí bá bá tó bí ọlọ́mọ sí mọ́júkòó Rẹ́gẹ̀jì Súlè ọmọ ọjọ́ òní ọ́ Súlè ló kọ rẹ ọmọ ọjọ́ òní ọ́ tó wá ń gbénu ẹ tó wá sẹnu gangan tó gbẹnu gangan rẹ ókè gbígbà tí kíní katakata tó wá fẹ́ tẹnubọ̀ yẹpẹ̀ tó sẹnu bí sọ́bìrì ọmọ ọjọ́ òní ọ́ kí ló nínú ọlá táwọn bàbá yẹn ò ní kí ló tiẹ̀ ní ju kò sí nǹkan tó ní ju bàbá yẹn lọ ẹ̀kọ́ wo ló kọ́ ọdún mélòó fi kéwú tó bẹ ọdún tí bàbá yẹn fi kàwé tó máa yọ ọdún tó fi kéwú kò ní ọdún tí bàbá yẹn fi kàwé ṣéǹjì ó pọ̀ nílẹ̀ báyìí ni ọlá wo ló ní nílùú ibi tí nílùú Ìlọrin yín tó ti mọ́ sẹ́rí tó ti mọ́ pọ́nlé kàkàrí yẹn dákọ̀ property mẹ́ta tó ní kó dákọ̀ property mẹ́ta tó ní tí kọ̀ọ̀kan náà ẹ̀ tó 100 million àbí investment tó ní tẹ́kẹ̀ investment eléyìí wọ́n pẹ́ ọ̀rọ̀ investment yìí ó ti wà kéré rárá ó 100 million dákọ̀ investment tó ní tó wà lọ́wọ́ investment yìí Ládọjà ní both ní Nigeria and outside ipò wo ló dìmú rí ipò kan tán rí wọ́n fi ọ́ ṣe mùfútì ìlọ́gí nígbà tí ẹ̀kọ́ dé ó ní òun mùfútì ilẹ̀ Yorùbá àwọn àfáà ilẹ̀ ẹgbẹ́ ló pè pé Ìlọrin tó pè lẹ̀ Yorùbá yìí mùfútì Ìlọrin yẹn o àwọn àfáà ìlú gbé ìbá pè Ìlọrin sílẹ̀ Yorùbá wípé Ìlọrin nọ́ọ̀tì ni pé kí sílẹ̀ Yorùbá àgbà náà ó wá kọ̀rẹ́kítà rẹ̀ pé mùfútì Ìlọrin lòun òun ṣe mùfútì ilẹ̀ Yorùbá ipò wo lo ní kí lo já mọ́ oní kí n tiẹ̀ tá mú kò lu ẹ lọ́yọ̀ọ́ tá mọ́lé bá bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ọmọ tó dìde níwọ̀n Fàrúkù alimixi yìí náà àfàtò lówó ni aláwọn mùsùlùmí kan sọ pé àwọn mùsùlùmí kan sọ pé ó ní jẹ́ẹ̀tì ẹ tó gbàmù ọkọ̀ tó wọkọ̀ ayé tí ò sanwó àwọn mùsùlùmí wọ́n ti mọ́ pọ̀ nǹkan lójú ẹni tí ó jámọ̀ nǹkan ẹ̀ mọ̀ pọn lébi ẹni tó jámọ̀ nǹkan tẹ́ bá mú gbogbo tó jẹ́nu ayé ẹ̀ gbogbo tó fọjọ́ ayé ẹ̀ kó jọ tẹ́ bá fọ́ sọ sínú property Bàbá Ládọjà wọn ò wà tì tẹ́ sọ property Bàbá Ládọjà wọn ò wà tì ẹ̀mẹ́ company Bàbá Ládọjà ní Bàbá Ládọjà wọ́n tún ní estate tó a ti fẹ́ wọ́n bàdà àtẹ́kọ̀ọ́ ó rí estate wọn acres of land ní dájú investment ẹ̀sọ́ pé kí Súlè mọ̀ tó wèrè aládùn ọ̀nà mú fún aládùn stack of investment kan tó ní nílùú lọ nìyí táyé pé àwọn ilé jẹ́rìí sí pé ìwọ ló ní investment yẹn stack of investment gidi kan tó ní lẹ́ranko ní ọbí torí pé mùsùlùmí ẹgbẹ́ rẹ ló ń sọ fún ọ yìí pé Súlè lọ wá gàrẹ́ lẹ̀ nínú náà tálà òfin tí ó fi gbogbo yín kò láyé rẹ bó bá ti ń sọ̀rọ̀ ẹ ti sọ pé lẹ́rú kìí ṣe lẹ́ Yorùbá kìí ṣe bí ẹ̀bí àwọn àfáà dìdìrín Ìbàdàn yìí wọ́n ti ẹ̀ dìdìrín gan Ìbàdàn yìí àwọn dìdìrín pọ̀ díẹ̀ gírígírí ilẹ̀ Yorùbá lápapọ̀ tábà tí pàpà wà láti Ìlọrin ní oyin ti kéwu Ìlọrin kìdíkẹ́ wọ́n ti ní Ìlọrin yẹn bí ẹni pé Muslim dìdìrín gan
gbogbo yín ẹ wá kóra yín sí abẹ́lù tí ò ràn yín bẹ́ẹ̀ làwọn mùsùlùmí yòókù náà gbogbo wọn lọ kóra wọn sí abẹ́ gbogbo àwọn mùsùlùmí Nàìjíríà wọn kóra wọn sábẹ́ Sátánì Sókótó Sátánì Sókótó jẹ́ mọ̀ sọ́ọ̀rẹ̀ fún wa o ní tí Sátánì Sókótó wá ti sọ ní fáínà o. Ìgbésí ayé táwọn kan ti líìvù láti 1700 òun làwọn wá sẹ̀ ń líìvù ní 2026 yìí tí Sátánì Sókótó bá ti sọ̀rọ̀ kírun bí ó bá ti sọ̀rọ̀ jẹun bí Sátánì Sókótó bá ti sọ̀rọ̀ ìbáyàwó mi sùn ní Sátánì Sókótó ìtàn àfáà ńlọ ní bá ti ṣe ó ní ó ṣe fọmọ tí ó gbọ́n ẹkún ọjọ́ iwájú sì ń bẹ fáwọn ọmọ yín bẹ́ẹ̀ sí wáyé ẹ fi gbogbo ayé yín ẹ fi ń sìn wọ́n lọ ni bẹ́ẹ̀ bá ti fẹ́ ṣe nǹkan kan orígbẹ̀ bá tó kó sí wọ́n lọ ni bẹ́ẹ̀ tẹ́ bá ti ké sí wọ́n lọ ni ayé yín ò tí ì nútumọ̀ ẹrú tí Islam fẹ́ kẹ́ ẹ mọ̀ sí náà nù kẹ́ ẹ mọ̀ ṣẹrú fáwọn kan láṣẹ lọ Olódùmarè iná tèmi ò ní ṣẹrú fún kankan okun tó fà á táwọn ọmọ ọkọ Yorùbá tí wọn ò lè fi jáde sọ̀rọ̀ láti claim lórí yẹn torí wọ́n ti pé àwọn álímì òpònú tó wà ń bẹ̀ wọ́n ti mọ bí àwọn àfáà wọn pé àwọn olórí wa ni wọ́n àgbúrò sí ẹ̀kan tó pa àwọn àfáà lára báwọn ọmọ ọkọ wa ti wá níwájú àwọn tó jẹ́ mùsùlùmí ni wọ́n mọ̀ fáwọn padà sẹ́yìn ìlú àwọn bàbá ńlá wa ni ìlú bàbá wa nìlọrin ẹ sì dàrú àwọn Fúlàní sì padà gbà lọ yìí mọ́ yín lọ ibẹ̀ nǹkan mú lọ ẹ jẹ́ ń gbọ́ fídíò ọkùnrin tán. sàpálẹ̀ wọn àbí kò dìde fún wọn níjọ́ tí àfáà náà fẹ́ lè máa rò bẹ́ẹ̀ àbí kó yá máa wáyé rẹ̀ sínú náà. pẹ̀lú àdìsí tó wá lórí ẹ̀. pẹ̀lú àdìsí àdàbọ̀ Muhammad ayé lórí ẹ̀. ọ̀kanu ni. ọba àlú lè wá dìde fáfá tó bá wù ú lọ́kàn ara rẹ̀ àmọ́ tí ọba bá dìde fáfá káàfá ọmọ rò wípé òun ló dìde fún tọ́ba tó rò wípé ẹ̀rí bí ọba ti dìde fún wa torí pé ọba mọ̀ wípé àfá ni bàbá ọba kẹ́lìmọ̀ àfá ń bàbá ọba òun kẹ́lìmọ̀ àhátà òun ni lẹ́nu àwa èèyàn ká máa dárú àṣàbẹ̀ àfá yìí ṣe bàbá ọba kí àfá yìí ṣe bàbá àwọn ọba ọgbọ́n àwọn àfá yìí ṣe bàbá ọba ìtumọ̀ àfá ń bàbá ọba mo ti tú rí Ìlọrin nìkan ni wọ́n ti lò kẹ́lìmọ̀ àfá ni bàbá ọba Ìlọrin nìkan lónìí Ìlọrin àwọn sì ní pé Sheikh Alimi tọ́jà àfá ọjọ́ba ọmọ Sheikh Alimi Abdulsalam ọba àkọ́kọ́ òun lọ́jọba ni wọ́n fi ń dásà wípé Sheikh Alimi àfá ńlá bàbá ọba ìtumọ̀ rẹ̀ tábàlà àfá ń bàbá ọba kì í jẹ́ pé àwọn àfá ni bàbá àwọn ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá àwakọ̀ ń bàbá wọn tọ́ra àfá ó ṣe kábíyèsí fọ́ba ni ọba jẹ́lẹ̀ Yorùbá wájúwájú àbí kó ṣe kábíyèsí o. ó ṣe Jaqmal orí rẹ̀ ò ní dàrú ọpọlọ rẹ̀ ò ní jàn bíi ti Sule Mufu Alado ọpọlọ rẹ̀ ò ní jàn tí a gbọ́n tó sọ báyẹn Ìlọrin wọ́n ti prepare gbogbo bọ́n ti fẹ́ kó àwa àrán Yorùbá yòókù lẹ́rú wọ́n ti program gbogbo ẹ̀lẹ̀ tí a gbọ́n tó sọ ó ní nígbà tí Sheikh Alimi tó fi èrú gbàbùkún tí ò lè jẹ ọba kèésì sọba ní Jaqmal ẹ kàn design irú ọlẹ fún yín ni o ẹmí àlẹ ń jẹ kèé sọba o ẹmí àlẹ ń jẹ o tí Sheikh Alimi ò lè jẹ míà nígbà tó wáyá ọmọ Sheikh Alimi akọ àfi jẹ míà náà fi ń pe àáfàá àfi pé àwọn Ìlọrin nílùú Ìlọrin kan tí wọ́n lo gbólóhùn pé àáfàá ní bàbá ọba pé ṣé ní Sheikh Alimi ní bàbá ọmọ rẹ̀ tó padà jẹ ẹmíà ìpégbà tí Sheikh Alimi ò ti jẹ tọmọ rẹ̀ sì ti jẹ náà fi ń pe pé àáfàá ní bàbá ọba kí á sí àfáà ní bàbá ọba gan àfáà ní bàbá ẹmíà ni gbólóhùn yẹn wọ́n ló wọ́ọ̀kì ní Ìlọrin nígbà tó rí pé nílọrin ẹ̀yìn èé jẹ ọba ẹmíà ni Sufianu Taminu sì ni ọ̀rọ̀ àwọn ará Ìlọrin àtàwọn àfáà wọn Sufianu Taminu lọ̀rọ̀ wọn àwọn méje ní àánú ni àyè Sufianu Taminu àwọn méjì mọ́jọdún náà ni ó lọ̀rọ̀ àwọn olórí àwọn ẹmíà wọn nílọrin àti àwọn bàbá wọn nǹkan kan náà jọ ni wọn àwọn Yorùbá tó tún parapọ̀ mọ́ wọn náà táwọn tó ń gborí tọ́tún sórí burúkú ọ̀rọ̀ kí wípé àfáà bàbá ọba Sufianu Taminu làwọn náà gbogbo wọn jọ padà lọ́nà náà ni Jaqmal ìwò ní báwọn nù tí ẹ̀ torí wọ̀ sóòótọ́ ó láàfọ́ ẹ̀ ṣe bàbá ọba àfáà kankan ẹnu rẹ̀ ò gbà láti pèrè ẹ̀rí bàbá ọba kèsì wàá ṣe nílẹ̀ Yorùbá nìkan
ẹ lọ gbogbo ìlú pátá tó ti ń jọba kò sí nǹkan kan tá a lè fi pọ́n àáfàá lè tá a fi sọ pé torí pé a fẹ́ tàpẹ̀lẹ́ fàáfàá ká yẹ pé òun ni bàbá àwọn ọba tọ́lọ́ ń kórè ayé lọ́wọ́ igbákejì Ọlọ́run sólódùmarè ọba lọ lórí ìlú Ọlọ́run gan sọ pé kẹ́ ẹ mọ àṣẹ àwọn ọba yín ẹ gbúdọ̀ mọ tẹ̀lé lẹ́yìn Olódùmarè ọba ló tún kù nígbà tí wọ́n ti wá ń tọ ọwọ́ àníjà kí wọ́n sọ fún ọ yìí pé bó ṣe ń tọ́jú ọba mọ́lẹ̀ òun túlé mọ̀ tó lọ́mọ wa àga tó dáa ó ní lọ wá lẹ́nu náà o túlé mọ̀ tó òòjò náà o mọ̀ tí àyẹ pé ìfun rẹ̀ jàn tán bá tayì fún ọ mẹ́rin bá tayì fún ọ ṣé ẹ̀tẹ̀ ló yẹ kí wò tá padà fẹ́ nìyẹn tẹ́yìn bá tayì fún ọ ṣé ẹ̀tẹ̀ ló yẹ kí wò tá padà fẹ́ nìyẹn túlé mọ̀ tó òpònú rẹ̀ sì ní alátẹnujẹ ní ọ Wàsíù lọkọ gbogbo yín ǹjẹ́ Wàsíù àìní kan tó ń kọ́rọ̀ mọ́ létí aṣọ bóyá àwọn bàbá wa ládọjọ tí ẹ rí fídíò tí Wàsíù sọ pé wá ganu sí túlé mọ̀ tó rí yẹn kan tí ó ṣe gbà pé bí ń pa ṣerú túlé yìí tẹ ló yẹ kí bàbá ládọjọ mọ́ dìbò kó mọ̀ dìde fún nǹkan àwọn atọrọ jẹ bí wọn ò lọ pátí kí wọn tọrọ ayé wọn ò dáa jápàlì ọrùn rẹ ò ní dàrú ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí òun ẹ gbọ́ tí a yẹ mọbi tí súlè tí a lè mọbi tí ẹ ti pe súlè ọ̀rọ̀ tó sọ ohun kó jẹ kó sì tọrọ àforíjì tí àkó jẹ kó fi tọrọ àforíjì lójú tó ti wá mídíà tó wá ti rántí láàmú gbèsè pé lẹ́lẹ́dàá àwọn ọba lọ́ba lẹ̀ yòówó sì wọ́n fìyà jẹ lójú tó wá mídíà láàmú gbèsè pé làwọn lẹ́lẹ́dàá àwọn lọ́ba sì yóò fi wọ́n fìyà jẹ alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò fìyà jẹ súlè alálẹ̀ Yorùbá yóò fìyà jẹ súlè fún ọ láti lanu rẹ sọ pé Ládọjà gan ó jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin àáfàá bàbá ọba tó yàtọ̀ sáwọn àáfàá kan wọ́n yàtọ̀ sáwọn ọba kan tí ó jókòó rẹ́gẹ̀jì tí wọ́n ti ẹja mọ̀ nǹkan kan lẹ́nu ẹ̀ wọ́n yẹ pé nílùú yín lọ́ba àwọn gèlè lẹ́ni ọ̀ wá lè lọ́ba kó mọ̀ ìmọ̀ yìí tó bá ní Ìlọrin yẹn náà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wèrè yẹn oní Jackman sọ yìí àáfàá bàbá ọba Ìlọrin náà lẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wèrè yẹn àwọn tó ayé àbá tí wá ń bí wọn á lọ kí lọ́dọ̀ yín wọ́n dẹ̀ kọ́rọ̀ yẹn mọ́ yín létí aṣọ pé àáfàá bàbá ọba ẹ̀yin bàbá tí wá ń bí ẹ̀dẹ́ lè jẹ́ tiẹ̀ wọ́n ti kó yín lẹ́rú ọpọlọ ẹrú yẹn lẹ fẹ́ káwọn ọmọ yín náà káwọn ọmọ ṣe ká mọ̀ tẹ̀lé àwọn lọ́rin bẹ́ẹ̀ni tẹ́ fọwọ́ ojú tẹ́ fún wo ní fọ́jà rẹ̀ kí tẹ́ fi gbọ́ wò nídìí ká tó lọ iléeṣẹ́ Renix oògùn wọn sì ń ta wàràwàrà oògùn ìbílẹ̀ tá a fi ewé àtegbò ṣe lọ́nà ìgbàlódé fún ẹnikẹ́ni tó wá fẹ́ ṣe alágbàtà àbí ẹ̀yin náà ní ìlera kan tí ẹ fẹ́ lògùn wọn fún fún nọ́mbà tí ẹ̀ ń wò lójú fọ́nà yìí lẹ́pẹ́ wọn sí láṣẹ lọ́wọ́ lórí rẹ̀ láṣẹ wọn fa ojú tẹ́ fi wò ní fọ́ ìtẹ́gbọ̀n díndín mo kà àlàbà bọ́dú ẹ̀làbọ̀yẹ̀ fọ́ iṣẹ́.